ẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n o ẹ̀yin tèmi ọ̀dẹ̀ ọ̀dùn bí o èmi náà ni o olórí Abímbọ́lá yín náà ni o ọ̀rọ̀ tó ń lọ ètò ní ọ̀rọ̀ tó ń lọ o ọ̀rọ̀ oníbúrẹ́dì ìgbà kan tẹ́ bá rántí ṣe rántí oníbúrẹ́dì tó ń lọ nígbà tí Y Bello tó ń ṣe àwọn ń ṣe títí wọn ní gbangba ni àwọn bíi fídíò bí wọ́n fẹ́ ṣe orin àbí nǹkan ìgbẹ̀dì arábìnrin yìí ti bọ́ sí gbangba ní bí ọdún bíi 8 sẹ́yìn màá jẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tó sọ kí tó wá sọ mo ti wò ó ṣùgbọ́n màá kàn jẹ́ kẹ́ ẹ kí lè fi rán yín létí ẹni tó jẹ́. padà sí industry padà so because mo ti kọ́ ẹ̀kọ́ gidi gan ni pé life opportunity comes but once so external opportunity máa wá fún yẹn but tí mo bá tún rí opportunity lẹ́lẹ́kejì mo máa lò dáadáa so mo máa lò gidi gan ni so industry yẹn ó wù mí láti padà sí industry ó wù mí gidi gan ni because tí má tún nǹkan tún gbogbo àwọn pics mi tí mo ti yà tẹ́lẹ̀ báyìí ó máa ń jẹ́ tó máa ń pa mí lẹ́kún. má sunkún lẹ́dí kan ṣe wà ní inú ilé ọ̀dọ̀ mi. kò nídìí ẹkún oníkálukú ló máa ń gbé bùkátà rẹ̀ òun nìyẹn Jùmọ̀kẹ́ yẹn nìyẹn oníbúrẹ́dì ìgbà kan èmi ò ní wàhálà lórí bí wọ́n ṣe ṣe ìrànlọ́wọ́ fún un tàbí bó ṣe wá di wípé ní ìgbà tó bọ́ sí gbangba nǹkan ayọ̀ ni nǹkan rere ni gbogbo ìgbà yẹn gan àwọn èèyàn ń lò gẹ́gẹ́ bí point of contact láti lè gbàdúrà sọ́lọ́run ọlọ́run Ọlájùmọ̀kẹ́ o rántí mi mo rántí gbogbo ṣọ́ọ̀ṣì nígbà yẹn tí mo nàìjà nìkan ni àwọn oore òjijì yẹn èèyàn á máa ní kẹ́ máa gbàdúrà sí nǹkan tí ẹ̀ ṣiṣẹ́ fún oore òjijì oore kìíní kan kó wá ẹ wálé nàìjà nìyẹn o nàìjà nìyẹn o àbí bóyá àbí ẹjọ ṣó àbójú mi lórí nàìjà nìyẹn o ẹ gbàdúrà ẹ ṣe kínní nàìjà ni gbogbo àwọn kínní wọ̀nyẹn ti ló ń ṣẹlẹ̀ nàìjà tó bá dẹ̀ ti wá rí opportunity yẹn kí ló dé tó lè lò dáadáa Jùmọ̀kẹ́ yìí kí ló dé tó fi wá di wípé ní ó wá fi wá wọ jì kí ló dé ládùúrò owó tó gbà nígbà yẹn ó náà wọ́n ṣe photo shoot àwọn á fún un 100,000 òun lọ polówó fáwọn ní búrẹ́dì òun polówó fáwọn ní kínní òun polówó fáwọn aláṣọ débi pé ó ti lọ sí South Africa ó náà lọ bí ẹ̀ẹ̀mejì kò lè kọ́ ó lóun ò lè kọ́ òun ò dẹ̀ lè kà ọmọ ọdún mélòó ni tó ò lè kọ́ ó ò dẹ̀ lè kà yóò kí Yorùbá ń kọ́ tó fi wá di wípé ní ó lọ ó bọ̀ kò rí nǹkan kan mú ó sọ wípé ọkọ òun ó pakún bí òun ṣe jákulẹ̀ yìí àwọn ọkùnrin náà tá a bá ní ká kó ọkùnrin bíi 20 sílẹ̀ ẹ̀yin tèmi agbára káká la máa fi rí méjì tá a fẹ́ kí àwọn obìnrin wọn ṣoríire agbára káká kíní yẹn ti máa ń wà nínú bóyá ká sọ pé ara egoistic behaviour wọn ni because ó máa ń fi wípé obìnrin táwọn fẹ́ kíní ó ti pọ̀ wọn ò kí ń fẹ́ kírú obìnrin bẹ́ẹ̀ kó lálùyọ tán bá rí wípé o bẹ̀rẹ̀ nǹkan kan wọ́n á tojú bọ̀ tán bá rí pé o lọ síbì kan tó pẹ́ wọ́n á ní o ti lọ sílé ọkùnrin wọ́n ti lọ bá ẹ sùn nǹkan tó máa ń jáde lẹ́nu wọn nìyẹn tó máa fẹ́ lè accuse ẹ pé bóyá o ṣe nǹkan kan tàbí o lọ ṣe nǹkan kan bóyá o pẹ́ dé wọ́n á ní wọ́n ti lọ bá ẹ sùn kò yẹ kó rí bẹ́ẹ̀ ara nǹkan tí ọmọdé ìdojúkọ tó dojúkọ nìyẹn ṣùgbọ́n èèyàn ní pé kí n má sọ nǹkan tí mo fẹ́ sọ bó ṣe lè wù kó rí náà ìgbà tó ń rówó tó gbogbo ẹ̀ ń wọlé fún ẹ lọ́tún lọ́sì àwọn tí Y Bello àti àǹtí àsúkà tó ń pariwo tó ń sọ pé àsúkà yẹn wọ́n ṣe gudugudu nínú ayé lady yìí according to nǹkan tó ń fún ara ẹ̀ ń sọ ó ti wá dúró ó ti relax gbogbo ara pé àwọn yẹn la máa gbé bùkátà wọn mú ẹ lọ síbi tí wàá ti ṣoríire ó ṣòro kẹ́ tó rẹ́ni tó máa mú lọ síbi tí wàá ti ṣoríire ó ṣòro kẹ́ tó lè rẹ́ni tó máa fẹ́ fà ẹ́ lọ́wọ́ sókè ó ṣòro tó bá dẹ̀ máa rí gan tó bá máa rí á jẹ́ pé wọ́n gan ó ti ṣe ẹ mọ nǹkan tí mò ń sọ wọ́n gan wá ti ṣe
gúdúgúdú síbẹ̀ náà kó tó di pé wà á lẹ́ni tá fẹ́ fà sókè pé mo fa arábìnrin yìí sókè àbí arákùnrin yìí wàá ti mọ nǹkan tójú àti rí lọ́fẹ̀ẹ́ lófò lọmọdébìnrin yìí rí ó ń kiri búrẹ́dì ti ẹ̀ ni wọ́n bá dẹ̀ rí nínú àwòrán pé ọmọ ló rẹwà bí eléyìí eléyìí mà lè wúlò fún wa láti lè máa ṣe àwọn photoshoot láti lè polówó advertisement and all that ibẹ̀ lọmọdé ti já gbangba ó já gbangba tó wà lé ó lè pe àrò àti ọ̀dọ̀fin inú ẹ̀ kò kọ́ṣẹ́ nírú ìgbà yẹn tó bá ti mọ̀ pé ò lọ sí school tí ò dẹ̀ lè kọ ìwé ó sì lè kọ́ àwọn iṣẹ́ kan àbí kó kọ́ okòwò àwọn owó tó lè sáré lọ fi kọ́ okòwò kó ṣokòwò tẹ́pọ̀ á máa rí owó á lè máa wọlé fún bó ṣe ń sọ̀rọ̀ lájẹ́ pé láti bí ọdún bíi 3 ló ti ń jẹ ìyàbọ̀ torí wípé kò ní sóyẹ tó fẹ́ jẹ tó dẹ̀ ti rí owó rí kí ni tendency pé tó má gbà padà lẹ́ẹ̀kejì kí ni pé àmì ìdánilójú pé kò ti ní padà sí ajá rẹ̀ ò ní padà síbi èébì rẹ̀ kí ni ó yẹ kún fún un nísìnyí kan fún un gbẹ pé kí ni àrídájú wípé a lè ṣe lọ́fẹ̀ẹ́ àṣe lọ́fẹ̀ẹ́ ẹ jẹ́ kó mọ̀ nísìnyí pé ẹ ṣe lọ́fẹ̀ẹ́ nítorí pé kò sí nǹkan ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn Nigerians kí nìyẹn ti ó bà yín jẹ́ gan ó bà lù mọ̀ ẹ ti wò wípé ẹni tó ti ń gbé bùkátà yẹn náà ló gbọ́dọ̀ máa gbé lọ ẹlòmíì wọn á gbalé fún un tó máa gbalé fún un tán tó bá sọ pé òun tó sunkún létẹ rent lé fún un á ti sọ nǹkan míì kò sí oúnjẹ tóun fẹ́ máa jẹ kò sí oúnjẹ tóun fẹ́ máa jẹ imagine nìkan tí mo gbé owó ọjà fún kó ṣòwò mi tiẹ̀ kò tiẹ̀ tí ìjọ ọjọ́ kejì àbíjọ́ kejì ló ti sọ pé kí ìjọ o olórí ẹ dákun ṣẹlẹ̀ báwọn fún san kẹfọ ránṣẹ́ táwọn ọmọ òun á lè fi jẹun nítorí òun fẹ́ yọ lára owó tí ẹ fi orí mi kọrin níjọ́ náà inú bí mi débi mo ṣẹ̀ṣẹ̀ fi owó ránṣẹ́ sí ẹ láti fi ṣòwò ó dẹ̀ títí ń sọ kò bí irú èní sìn kó dídú bí ọ̀tún làpẹ́pà olórí ẹ jọ o ẹ dákun mà ẹ má gbàgbé o òun ò ní fẹ́ yọ lára owó yẹn nítorí pé àwọn ọmọ yín wọn á ṣáàjì oúnjẹ lọ sílé ìwé òun sì ní nǹkan kan tí òun tiẹ̀ lè ṣe fún wọn ẹ máa gbọ́ inú bí mi níjọ́ náà bíi pé kò sí lọ́wọ́ ẹ̀ ṣe bí mo ti wá kápẹ́ mi bá tí bàbá fún un lówó ni mi ní fún un lówó rárá sense of entitlement ó ti pọ̀jù fún ẹ̀yin Nàìjà ẹ mú kúrò nínú ẹrù yín irú ẹ̀ ló ń bá ọmọdébìnrin yìí lọ irú ẹ̀ ló ń bá a lọ ó ná gbogbo owó gbogbo owó òfurugẹ́ bí àwọn aráàlú mi ní karamu lọ́wọ́ wọn náà òfurugẹ́ òfurugu gbogbo owó òfurugẹ́ ó ná tán ẹ̀kan mánéjà tí ó wá lọ mánéjà tó ń sọ yẹn mánéjà tó rí lójijì ni o àsúkà yẹn ló mánéjì ẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó rí bí yẹn lọ sílùú òyìnbó ó sáré pẹ̀yìndà aláìmoore gan ni ó pẹ̀yìndà ó kúrò lọ́dọ̀ àsúkà ó bọ́ sọ́dọ̀ Victoria ìyẹn fi ó fayé wọn tó a máa tọrọ owó ṣó rọrùn bẹ́ẹ̀ ni ṣó rọrùn bẹ́ẹ̀ ni ẹ jókòó tẹ̀tẹ̀rẹ̀ síbi kan ẹ kàn máa ẹ máa náwó ẹ máa gbádùn gbani wọ́n máa rí wọn aṣọ ńláńlá bàtà gbani máa lọ sóde ṣó rọrùn bẹ́ẹ̀ ni akẹ́yìnjẹ́ ọmọ pé dìnrà adìyẹ ṣó rọrùn ni odindi ọdún bíbí mi 8 orí nǹkan kan fowó yẹn ṣe ò lè tajà ò lè ṣe kí ló dé bàbá kí ló dé ẹ tẹ̀ mọ́ létí nísìnyí kó tó rí pé ẹ ti gbé síta ẹ tẹ̀ mọ́ létí èèyàn kì í rí ẹ̀fọn ta lẹ́ẹ̀mejì kí ló dé gbogbo ìgbà ẹ̀ máa wá kó máa tọrọ owó ni títọrọ owó ni ó ti mọ́ wọn lára ẹ̀wò yìí kan náà tó sọ pé ó ń lo igi sápá nígbà yẹn náà tó sọ pé ó ń ta pure water ní rònà àṣírọ́ ni àṣíwọ́n frame gbogbo ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ rí iye tó gbà ìgbà tó di pé wọ́n pín owó láàrin ẹni tó stage kìíní yẹn àti lady yẹn fẹ́ fowó sílẹ̀ fẹ́ fowó owó lọ́rọ́ dúró tó láfi wá ní gbogbo àgbáyé mọ̀ pé àṣé kì í ṣe pé ó ń ta pure water tẹ́lẹ̀ àṣé wọ́n kọ̀ stage ẹ̀ ni kí ló dé tó fi wá jẹ́ pé ní ẹ̀ta máa pariwo bàtẹ́ bá dẹ̀ rí owó yẹn nílò owó yẹn bó ṣe yẹ kẹ́ ẹ lò ẹ nílò ẹ máa fowó máa jógẹ̀lẹ̀ jẹ́ kiri ẹ tí láwọn tí wọ́n máa dá sí lọ́rùn ẹ á máa sunkún egbére ẹ sì gègèrè kí ni ẹ wọ́n náà lọ ṣe ṣó rọrùn ní káwọn èèyàn kówó fún ẹ kó mú kó furugẹ kó a máa sọ wípé ní opportunity ọkọ rẹ pàtó mọ̀ bẹ́ẹ̀ ò ṣe kúrò lọ́dọ̀ rẹ̀ pàtó ti mọ̀ bẹ́ẹ̀ kó tó di pé ẹjọ́ náwó tán ní ìṣojú rẹ̀ já àwọn ọmọ nìkan làánú ṣe mí fún ju àwọn ọmọ rẹ̀ toró lòun lọ́mọ méjì kí ló dé
o ò lè ṣe owó o lè ṣe rádaràda